respect people more people. You respect now. Stop. I'm not in the mood. Stop. Baby, it's not bad. So just do it. Don't put you in share me. Ah, I'm afraid back in the pan. Wale. Ah. Wale. Just share me. Wale, put you in. Too much buy for me. Ah. Wale. Ah. Wale. Ṣé ẹ̀dẹ̀jọ́ má ronú mọ́. Ọmọ pọ̀ ọ̀rọ̀ bá wálé náà lẹ́ ń rò. Gbogbo alámọ̀ bí bá wálé ṣe nice everybody. It's painful. I need àti yé ronú mọ́. Mo pé mi pẹ́ sunkún, please now. So bí a ṣe máa kú náà ni. Don't think again, please. Don't want to cry. Please now. Sórí ọ̀rọ̀ Akin, ká fi sẹ́ni ká dákẹ́ ni. Mo sì gbìyànjú nǹkan tí mo lè ṣe. Mo kàn feel pé bóyá mi èèyàn dáadáa ni. Kò rí bẹ́ẹ̀. Ẹni lórí òní fìlà ni. Anyway, ìtùnú ń kọ́ báyìí. Ṣé ó ṣàti ń get over ikú boyfriend ẹ̀? Yeah, I think get over it, but kò easy. And láti ìgbà tí nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, ọkùnrin tí ń rùn sí. Ṣé lóòótọ́? Ó ga ọ́. Anyway, ṣuṣẹ́ wà okay. Mo ń gbọ́ yín. Ẹ̀yin ni kẹ́ máa tún àti wàsà. Bẹ́ẹ̀ ni, tẹ́yin bá ti ṣe nọ́mà àwa náà wà lé fún yín. Ẹ̀yin kò send address yẹn sí wa ni. Bẹ́ẹ̀ ni. Màá dẹ̀ sọ fún àwọn guys bá ṣe máa track ẹ̀ down. Ṣùgbọ́n ẹ má jojú ayé o. Okay, ó dàbọ̀. Rosé, Nobody can stop me. Ẹ ń pè mí níkà, ṣé mo bí tí mo ti ń bọ̀? Can you judge me and ask where I'm coming from? Ṣé mo ohun ojú mi ti rí, ṣé mo ohun tí mo ti fojú kò nínú ayé mo wà yìí o? Don't judge me. Chief, àníkẹ́ má judge me o. Báwo lẹ dẹ lọ síbẹ̀? Honorable, tó bá ti dọ̀rọ̀ owó já, ẹ máa ránjú kókó báyìí ni. Ẹ̀yà àtọwọ́ ìṣá. Chief a kó wọn jọ. Mo ti fowó ṣòwò. Mo dẹ̀ gbọ́dọ̀ rí owó mi padà. You are right. Ṣé ẹ̀yin mọ̀ àtìgbà tí mo ti ń dúró de owó yìí? Honorable dúró, chairman náà ló pè yìí. Hello, chairman. Check the same point. Okay, sir. I'll be right with you. Okay. Chairman ló kọ́ yìí. Jẹ́ kí n lọ rí wọn. Okay. Ṣé ẹdún náà ṣé same venue náà ṣì ni? The same venue ni. Okay. Màá dé láìpẹ́ nísìnyí. All right, no problem. Okay. Okay. Man, aeroport smart jù mí lọ. Right?
mo rò pé àwọn dàgbà ni bí mo ṣe kéré tó yìí ọpọlọ orí mi ojú tí wọ́n lọ. All right? Chief, kí ló ń tẹ̀ dá mi dúró báyìí náà? Ṣé kẹ́yìn náà mọ̀ pé mo máa ní other things láti ṣe? ẹ wo dìṣà má ṣe ọ̀dọ̀ ọ̀nàrìbù mi lọ tí n bá dẹ̀ lọ sọ́dọ̀ máa yín ó ti fẹ́ ju fó owó yẹn tó wà lọ́kàn ẹ̀ mọ̀ pé mi ò gbọ́dọ̀ fi iná sórí òrìlé sùn ó léwu kí wàhálà má bá ṣẹlẹ̀ bóyá lọ ṣe pápápá ẹ wo owó yìí ti wà lójú ẹ gbé wa. Many of you are saying that I'm so wicked, Chief, kí ni gbogbo eléyìí náà? Shaman àwọn wo lélẹ̀. Mi ì mọ̀ wọ́n. bẹ́ẹ̀nu ẹ dákẹ́jọ́ ṣé o rí pé ẹni bíi tí pọmọ́rẹ́ balùwẹ̀ ni ẹ̀yin mọ̀ wọ̀nyí nítorí pé wá wà ní ipò àgbà ẹ wá jẹ ayé àwọn ọ̀dọ́ wáyé. ìrònú bẹ ni wípé àwọn ọmọ yìí kò mọ yàrá náà ẹ wá ẹkọ àárọ̀ àwọn ọmọ ọlọ́mọ níṣẹ́ ní tòótọ́. kò lè yé yín ọmọ tí máa wà nílé ó máa ọlọ́run ẹ̀yin bàbá yìí. Chairman ilẹ̀ ti fẹ́ mọ́ ó. ọlọ́run wo gbogbo ìyá tá a ti jẹ orí ẹni máa ti gba ẹ̀yà àgbà òṣèlú. ẹ ká rọra ṣe sùúrù mo ṣẹ̀ṣẹ̀ ní láyé níbi ètò ìjà yẹn rárá. Yọ̀ǹgbẹ̀ ẹ má bínú, owó wà ní bùtù tó bá jówó ni a máa fún yín lówó. káàsì bá ti yẹ lọ́wọ́ ẹ̀jọ̀. ilẹ̀ ti mọ́ ilẹ̀ mọ́. But why? Chief, ṣé wọ́n rò pé àwọn smart ni? Wọ́n rò pé àwọn smart. Tó bá ti di ọ̀rọ̀ owó, Chief máa play smart pẹ̀lú mi. Mo ń pè wọ́n nísìnyí, fóònù wọn wà switch off. Kí leléyìí ń pè mí fún? Kí ló ń pè mí fún? Ṣé táìmù tó yẹ kó máa pè mí leléyìí ni? Ó jẹ́ ìyàwó lé mi ni. Owó yìí náà ní ṣá. Oh God. Kò mọ nǹkan tí yàn pass through bí tí wọ́n jẹ́yàn wà. Gbogbo yẹn làágùn. But why now, Chief? Alaye. Okay. Tó bá tún pariwo fóònù yẹn dànù. But kí ló fẹ́? What do you want from me? Orí ìbọn lọ́wọ́ mi ò bẹ́ẹ̀ kí ni mo fẹ́. Ṣé o kí n máa ṣe comedy show mi báyìí ni? Tó bá tún sọ ma bá jẹ́jẹ́ dànù. Hello boss. Yes. Mo àkọlé guest yín. I'll go ahead. Man, we need confidence. Calm down. How was your day? Hope you are fine. Fuck. Gbogbo àwọn ọmọ tó máa ń rọ́bìṣì bí àwọn ọmọ tó le àwọn ọmọ tó yẹ pé tó bá rí standard wọn kò wá síwé ìfẹ́ useless wọn tó á tún máa rọ́bìṣì wọn ta bọ́ tí wọ́n ṣe ń padà bọ̀ ẹ̀gbọ́n náà wò náà wọ́n mi. ó máa ní nǹkan tí mo fẹ́ báyìí sọ. Okay, ọ̀rọ̀ wo ni? And I hope you won't take it personal.
Why too much you take a pass now? No. You sure? Yes. Okay. It's about Aki. Sórí Aki tó wọ̀n yẹn, ó ní spiritual power. Tó fi jẹ́ pé ló fi jẹ́ wípé obìnrin tó bá ń fẹ́ kò sí bóyá fẹ́ treat wọn tó. Tó yẹ fẹ́ máa treat wọn tó kò síbi tí wọ́n lè lọ. You know? And ọkùnrin dẹ̀ máa rùn sí wọn ni. Mi ì fẹ́ mọ bóbìnrin yẹn ṣe fẹ́ ní stronger tó. Mi ì fẹ́ mọ bóbìnrin yẹn ṣe fẹ́ le tó. Ó máa padà dọ̀dẹ̀ fún ni. Why tó ṣe sọ gbogbo nǹkan tó ń sọ yìí? Because kí ni nǹkan tó rí? Mo ti ń tọ́jú ẹ̀bọ̀ látijọ́ yìí. Ànígbà tí mo wá wò mo rí pé gbọ̀rọ̀ tí mo sọ fún ẹ yìí bó ṣe rí gangan nìyẹn. Àwọn ladies tó tiẹ̀ máa treat lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí àwọn ọmọ tó le àwọn ọmọ tó yẹ pé tó bá rí standard wọn kò wá síwé ìfẹ́ useless wọn tó á tún máa rubbish wọn ta but still wọ́n ṣe ń padà bọ̀. Ìwọ náà wò náà. Ìyẹn gangan ni mo fi mọ̀ pé kò ń ṣojú lásán. Ọ̀rọ̀ tó sọ yìí lágbára gan. Ó dẹ̀ ti ń bọ́dà mi because ó ní woman kan tí mo pàdé tó dẹ̀ kìlọ̀ fún mi pé kí n ṣọ́ra fún ọkọ àfẹ́sọ́nà mi. In fact ọ̀dọ̀ ẹni mo ti ń bọ̀ lọ́jọ́ yẹn tí mo fi pàdé woman yẹn. But mi lè bá sán torí mo nífẹ̀ẹ́. Yeah, I love him and the bá ṣe ń sọ̀rọ̀ yìí mo ṣì nífẹ̀ẹ́. And I've been trying to get through to him but he's not picking my calls. I guess he doesn't want to see me anymore. Wọ́n ó ṣe love ẹ. Yes. Sorry, díẹ̀ nínú ọ̀rọ̀ tó wà lẹ́nu máa ṣe sọ fún ẹ yìí. Tí mo bá ní kí n máa tẹnu bọ̀rọ̀, ilé aṣúbà máa ń bì í. Ọmọ pé neighbor mi ni. Ṣé wọn pé mi àti ẹjọ́ ń gbélé kan ni? Ojú mi ti rí gan-an. Tó ṣe ń gbé dúdú ló ń gbé pupa. Túndé, jẹ́ ká gbàgbé ẹ̀. Because the more you talk about it, the more I want to see him. I love him. So, báwo wà ní ọ̀rọ̀ contract tí onípò fẹ́ lọ gbà? Well, contract ẹ̀ ti padà bọ̀ sí mi lọ. Wow! Yeah, in fact, I'll be 20 when I'm already at the level. At the end of the day, I want me to go to the Oh, congratulations. This calls for celebration. So, you will make me. Oh, if you keep it back to one job. Okay. Many of you are saying that I'm so wicked, me. Many of you are saying that I'm so wicked, me. Nobody can stop me. Can you judge me and ask where I'm coming from? Don't judge me, don't judge me. And you cannot judge me, oh, you can't me. Ọmọ ẹ̀sùn ọ̀nì pẹ́ dójú ọlọ́mọ òjò gbogbo ohun tí ẹ ń rí pátá gbogbo ẹ máa ló yé mi. Let me do my worst you, I'ma do your worst jẹ́ ní bàbá bábí rẹ̀ kó máa bọ̀ torí pé tèmi yé mi bí tí mo rìn sẹ́yìn lè rìn débẹ̀. You better stop doubting what I can do, I can kill you. If I kill you, will stop me agbára pọ̀ ju tó ṣá ní mí.